Ìwé ìròyìn Naija gbọ́ pé fíìmù Multi-bílíọ̀nù náírà Jagunjagun ti ṣe àkọlé ìròyìn ọ̀rọ̀ kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwùjọ lẹ́yìn àfihàn rẹ̀ ní ọjọ́ mélòó kan sẹ́yìn. Fíìmù tí Fẹ́mi Adébáyọ̀ kọ àti ṣe àlàyé ìgbésí ayé ọ̀dọ́mọkùnrin kan ti pinnu láti di alágbára nípa dídàpọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ogun tí ó gbajúgbajà, tí ń bá ìbínú jagunjagun àti ìfẹ́ obìnrin alágídí kan pàdé. Pínpín ìjìnlẹ̀ òye nípa ìṣẹ̀lẹ̀ náà ṣáájú, nígbà àti lẹ́yìn tí wọ́n ṣe fíìmù náà. Fẹ́mi Adébáyọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé Jagunjagun yóò ní ìpín méjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ọjọ́ 35 ni wọ́n fi ya sinimá náà àti pé ètò agbègbè àti ti ara fíìmù náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Fẹ́mi Adébáyọ̀, ẹni tí ó ń ṣe àfihàn lórí ètò TVC kan, sọ pé àwọn òṣèré fíìmù àti àwọn atukọ̀ bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ oṣù mẹ́ta ṣáájú kí ó tó ya fíìmù náà, fífún ìròyìn fún àwọn tí ó farapa àti díẹ̀ nínú àwọn eré tí ó wáyé lákòókò títú fíìmù náà. Ó sọ pé òṣèré Lateef Adédìméjì fi ẹsẹ̀ rẹ̀ ṣèṣe nínú fíìmù náà, tí ó sì rò wípé wọn yóò rọ́pò rẹ̀ látàrí iṣẹ́ tí òun ti ṣe. Fíìmù náà jẹ́ ìfiránṣẹ́ sí gbogbo àwọn ọ̀dọ́ Nàìjíríà, kò sì sí ẹni tí yóò wá gbà wọ́n tí wọ́n bá kùnà láti dìde fúnra wọn, bíi ti Igbótìjà àti àwọn akẹ́kọ̀ọ́ mìíràn ṣe lòdì sí Ògúndíjì. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa kálọ. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ etí àmọ́ sí thumbs up like lórí ìtẹ́ TV. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn ẹ̀dùn ọkàn nípa fídíò yìí. Ẹ sì má gbàgbé láti share àwọn fídíò wa sáwọn olólùfẹ́ yín tẹ́ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́lọ́kan-ò-jọ̀kan.